Àwọn ará ìlú Ogbọmọsọ yarí o. Wọ́n nẹ̀ka sí gómìnà Seyi Makinde wípé òun àti tani níwájú tani. Ẹni tí ìlú mọ̀ la fẹ́. A fẹ́ ẹni tí ò mọlé bàbá rẹ̀. Àwọn ará ìlú Ogbọmọsọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú ohùn òkè. Ẹ láìkí fídíò yìí, kẹ́ comment, kẹ́ sì bá wa join pẹ̀lú iyekíye tó bá wù yín. Wọ́n ní àwọn ò ní gbà kó fi olùṣọ́ àgùntàn tí ò mọ ká àti agboolé ní ìlú Ogbọmọsọ kó jọba lé àwọn lórí. Àwọn ọmọ ìdílé oyè kan wọ́n ti yarí lórí ìyànsípò Ṣọ̀ún Ogbọmọsọ tuntun. Wọ́n ní ẹni tí ìlú dámọ̀ ni àwọn ń fẹ́, àwọn ò fẹ́ àjèjì ènìyàn. Ó ti ṣe arajọ wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ di bọ́ọ̀lọ́yà mi tó sì ti fẹ́ di gbódòǹró sọ ní ìlú Ogbọmọsọ báyìí lórí bí àwọn kan ṣe ń yarí fún gómìnà Seyi Makinde wípé bó ṣe yan ọmọ ọba Afọlábí Gàdì Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún Ogbọmọsọ tuntun. Àwọn olórí ẹbí tí Ṣọ̀ún Ogbọmọsọ tuntun yìí ti jáde wá ló pe àwọn oníròyìn láti fi àìdùnnú wọn hàn fún ìlú lórí ìyànsípò Ṣọ̀ún Ogbọmọsọ tuntun ọ̀hún tí gómìnà Seyi Makinde kéde rẹ̀ láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ tí ó bá àwọn oníròyìn sọ nílùú Ogbọmọsọ, ẹni tí ó jẹ́ olórí ẹbí àwọn baálẹ̀ ní ìlú Ogbọmọsọ, Alhaj Garuba Tẹ́wọ́gbọ́lá, ó ṣe àlàyé wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ojúlówó ọmọ ọkọ Ọláoyè ni ọmọ ọba Afọlábí tí ìjọba kéde rẹ̀ gẹ́gẹ́ bí Ṣọ̀ún Ogbọmọsọ tuntun, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò dáa mọ̀. Wọ́n ní òun gan kò sì mọ ilé. Alhaji Tẹ́wọ́gbọ́lá ṣe àlàyé síwájú sí wípé ọ̀rọ̀ lórí ẹni tí yóò jẹ oyè Ṣọ̀ún Ogbọmọsọ yìí gan-an ó wà nílé ẹjọ́ tí ilé ẹjọ́ ò sì tí ì kéde ẹnikẹ́ni. Olórí àwọn baálẹ̀ ó tún fi ẹ̀sùn kàn wípé ọmọ ọba Afọlábí kò mọ agboolé wọn ní ìlú Ogbọmọsọ. Ó ní bàbá Afọlábí gan ó ti du oyè rí, ṣùgbọ́n bàbá rẹ̀ kò mọ agboolé débi tí ó mọ káà ní ìlú Ogbọmọsọ. Ó ní bàbá rẹ̀ gan ó du oyè tó sì jẹ́ wípé wọ́n béèrè lọ́wọ́ bàbá Afọlábí wípé kó sọ agboolé wọn kò rí sọ. Wọ́n ní kó sọ káà tó ti wá, wọ́n ní kò rí ìdáhùn sí ìbéèrè wọ̀nyí. Gàdì yìí náà nígbà tó dé, ẹ béèrè níbo ni ilé wọn. Ó ní lẹ́gbẹ̀ẹ́ odò ọlọ́kọ́ ni, kò mọ orúkọ ilé wọn. Ẹni tí ó jẹ́ alukoro fún mọ̀lẹ́bí Ọláoyè ọmọọba Tajudeen Ọlápàdé, òun náà kí ọ̀rọ̀ yìí lẹ́yìn. Ó ní mọ̀lẹ́bí àwọn kò fara mọ́ ọ torí wípé Afọlábí Gàdì Ọláoyè ó kùnà láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ tó mọlé. Wọ́n ní kò mọlé, kò mọ ọ̀dẹ̀dẹ̀, kò tún mọ káà bàbá rẹ̀. Ariwo tí mọ̀lẹ́bí náà mú bẹnu ni wípé àwọn ò gbà kí gómìnà Seyi Makinde kó yan ènìyàn lé àwọn lórí ní tipátipá. Wọ́n ní òun àti tani níwájú tani. Láti ìgbà tí Ṣọ̀ún Ogbọmọsọ àná ọba Jímọ̀ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ti wàjà ní jíjàgùdù láti gorí àpèrè àwọn baba ńlá baba wọn ní ìlú Ogbọmọsọ ló ti ń fa wàhálà. Awuyewuye òun ló sì wà ní ilé ẹjọ́ tí ilé ẹjọ́ ò sì sí ìyanjú rẹ̀ báyìí. Àwọn ènìyàn ìlú kan wọ́n ti ń fi ìdí jálẹ̀ fapájánú wípé àwọn ò ní gbà àfi kí gómìnà Seyi Makinde kó yí ohun rẹ̀ padà. Wọ́n ní ọmọ ọba Afọlábí Gàdì Ọláoyè ó jẹ́ olùṣọ́ àgùntàn fún ẹ̀ka ìjọ ìràpadà RCCG Jesus House Washington DC lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó sì ṣe lo ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ilẹ̀ àjèjì. Wọ́n ní ọjọ́ àìkú yìí ni gómìnà Seyi Makinde gbé ìkéde jáde wípé òun ni yóò jẹ Ṣọ̀ún Ogbọmọsọ lẹ́ni tí ò gbélé tí kò mọ bí wọ́n ṣe ń ṣe ní ìlú Ogbọmọsọ. Ọ̀rọ̀ yìí ló ń jà rànyìn tí wọ́n sì ti ń pariwo wípé àwọn ò gbà kí gómìnà Seyi Makinde kó yí ìpinnu rẹ̀ padà. Ṣùgbọ́n ṣá o, ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ni ẹ̀gbá ẹlẹ́gbà. Bí àwọn kan ṣe ń sọ wípé àwọn ò gbà, bẹ́ẹ̀ ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ mùsùlùmí ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ ìwé sí ọmọọba Ọláoyè láti kí i kú oríire. Àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́
àwọn náà tún ti fi ohùn òkè sọ̀rọ̀ wípé ẹni tó jẹ́ ẹni tó ń gbélé ni àwọn fẹ́, àwọn ò fẹ́ ẹni tó wà ní ìrìn àjò. Ẹbí kan fọnmú o lórí ìyànsípò Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tuntun. Wọ́n ní ẹni tí ìlú mọ̀ làwọn ń fẹ́, àwọn ò fẹ́ àjòjì ènìyàn. Ẹ láìkí fídíò yìí, kẹ́ comment, kẹ́ sì bá wa join pẹ̀lú iyekíye tó bá wù yín.